erípa là á fi mọ̀yàn bá ń gbé fọ́tò bàbá mi. Hello, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ àti gbogbo tẹ́tí ń wò wá. This is Crossblog XTV. Don't forget to subscribe, like and share. Lórí ọ̀rọ̀ bàbá Onikijipa àti bàbá Mudir Murkaz, ọ̀rọ̀ yìí ti wá kọjá bẹ́ẹ̀ báyìí o. Bàbá Onikijipa ti wá lọ mú fọ́tò gbogbo ẹbí mọ̀lẹ́bí jáde báyìí. Kí bàbá mi ní eléyìí ní ìyẹn ní ta ló máa wá dá àwọn àgbà méjì dúró báyìí? Torí tí àwọn àgbà yìí bá bẹ̀rẹ̀ ìjà báyìí, tàwa ló fẹ́ bá wọn wí. Ìjà yìí ti kọjá bẹ́ẹ̀, ilé ìrìnsè kékeré mọ́ tó ti di kán máa kó fọ́tò oríṣiríṣi jáde. Ọ̀rọ̀ àràràn bọ́ǹbù lọ́wọ́ leléyìí o. Ọ̀dọ̀ Saheed Shittu lẹ́nu gbogbo àwọn kan yìí ti bẹ̀rẹ̀. Òun ló ń bú àwọn bàbá yìí left and right. Tí Saheed Shittu ò bá lọ kí bàbá Onikijipa lẹ́nujọ́ mẹ́ta gbogbo alárí nígbà tó lọ kí wọn. Gbogbo kíní yóò tún ní spark kọjá báyìí. Bọ́bí tí kíní ìwà spark sí èmi ò mọ àwọn àgbà tó máa dá àwọn iṣẹ́ yìí dúró báyìí o. Because àwọn àgbà kan ti ń káwọ́ sókè, lágbàjì kan ti sọ̀rọ̀ lórí mátà yìí. Ẹjẹ́ àti ẹ̀yìn máa gbádùn tó ń ṣẹlẹ̀ yìí lọ lọ́wọ́ náà. Alright, ẹjẹ́ a máa gbọ́ nǹkan tí bàbá Onikijipa sọ láti dá bàbá Mudir lóhùn. Tólùbẹ̀rẹ̀ bá ń bi lónìí pé ta ni Fárúkù, erípa là á fi mọ̀yàn bá ń gbé fọ́tò bàbá mi. Sọ́rí, Fárúkù ni o, wo Fárúkù ni, Fárúkù ni. Mọ̀ ń sọ̀rọ̀ Ṣùbánù lánàá, òun ní ìdí wọn kọ síbẹ̀ ní Ṣùbánù. Ilé kéwù Ṣùbánù. Bàbá mi àtàwọn tí wọ́n jọ dá lẹ́nu ní ọjọ́ sí ni bàbá sí Hamza ní, sí Hamza, Professor Hamza Abdurrahim, òun ní, ṣé o Fárúkù ni. Ṣùbánù lil Muslimin. Ṣùbánù lil Muslimin, ilé kéwù tó dálẹ̀. Bí mo kéwù àfáà ni mí, Ọlọ́run ti kẹ́ mi, jẹ́ ìnáró ilé kéwù tó dálẹ̀ Ṣùbánù. Ṣùbánù ni wọ́n fi pilẹ̀ Darulum. Ṣùbánù ni wọ́n fi pilẹ̀ Darulum. Inú àwọn tó jáde ní Ṣùbánù, inú àwọn tó lọ Ṣùbánù, ẹ̀gbọ́n mi wà ń bẹ ọmọ ìyá mi Abu Ridọ. Bí a bá jẹ fẹ́ bẹ̀rẹ̀ pé tani Fárúkù, Abu Ridọ nìkan ti tó. Abu Ridọ inú àtọ́lọ̀ Ṣùbánù ni. Àfáà Sọ́líhù sẹ́ńsọ̀ inú àtọ́lọ̀ Ṣùbánù ni. Ọ̀pọ̀lọpọ̀ wọn tọ́lọ̀ Ṣùbánù ni wọ́n kó lọ Dárù, wọ́n parí Dárù ni wọ́n fi wọ́n náà dá wọn jọ sí Murkaz. Inú àwọn àjọ tí wàá dùn mí tí bàbá mi wá dá sí Murkaz, Professor Hamza, wọ́n pọ̀ o, àmọ́ mo Professor Hamza nìkan. Níjọ́ tí wà Murkaz ni wà ní Prof sùn. Bí tán tó fún wa Murkaz. Iṣẹ́ Fárúkù nù. Àwọn ṣẹ́ tí bàbá ní ṣe láyé tó fi lọ́dọ̀ Ọlọ́run bá nu tí ì lè má kà á kọ́mọ́dà bí ìyànà. Abáwọn àgbàlagbà bára wọn nulẹ̀, ilé sì tutù. Tẹ̀gbọ́n àbúrò gbogbo wọn. Bàbá wa àfàrà bí ọlọ́mọ́sá yá fi wọn. Ọ̀nà àfẹ́ jìnnà púpọ̀ pẹ̀lú àwọn wálídù tiwa ni. Báwo tiẹ̀ bá wọn láyé. Ṣé Abdullahi àìlóbi bàbá Àlàbí bá lóbi ṣé Abdullahi àwọn ṣe pẹ̀lú àwọn bàbá tó àwọn bá wa. Tẹ̀gbọ́n àbúrò ni wọ́n. Ilé tí Abdulwahab ń bí òun lójú kó yà àbúrò mi yàrá àwọn ìpadà ibi bàbá wa Irúsà kìnnú gbénu ńjọ́ tí ń jọ́ máa kéwú ní Onikijipa. Bàbá Àlàbí ọ̀bá bàbá mi tán ni kí n wá nu yàrá bàbá mi. Ilé tó gbé ìpadà ń bẹ́ẹ̀ àti padà. Ìtàn dàrú. Èyí ò lè torí kóun fẹ́ bínú ẹ̀yàn bọ̀ fẹ́ yíyàn kí o dátàn rú ẹmọ́ dátàn rú. Ìtàn dàrú o. Ẹgbẹ̀ta látàn kún ó kú lórí mi. Inú àtọ́ mọ́tàn bàbá mi jẹ́ kan. Inú àtọ́ mọ́tàn bàbá ayáyé olóṣù jẹ́ kan. Táwọn èèyàn máa wá bá ládùúgbò. Bọ́ọ̀bá wa délé wa sẹ́ńtà ní Onikijipa ni. Tọ́ba fẹ́ mú lẹ́gbẹ̀ẹ́ òsì ọkàn lé ọ lẹ́fọ̀ọ́.
ilé ẹlẹ́fọ̀, ilé olóṣùn, ilé ìlà, ilé àtẹ́ẹ̀ka, olóhùn oyin, ó padà báyìí. Bọ́ bá fẹ́ yà ọ́ lọ́lẹ́ ọlọ́sàsá, ó wà padà báyìí. Aláwùsá kùtùkùtù akáàbá wá padà síbí. Mọ wá bọ̀ wá sọ́dọ̀ àwọn bàbá Tajul Mumini. Bọ́ bá kó ń bẹ́ ọtún kẹgbẹ́ ọ̀tún, ilé kejì inú, ilé ọlọ́mọ mẹ́sàn-án. Bọ́ bá kó ń bẹ́ ilé jíwá lọ́wọ́ àlọ́ kankan, ilé àfa jíwá. Agbógunmọ́tì bàbá ṣe Ádámù bí wọ́n ṣe yíra wọn kálá fáànù bàbá wa lókè bàbá wa ṣe kàmáì gbogbo wọn lọ gbogbo ẹ̀ pátápátá látòkè délẹ̀ odidi ìwé kan mo ní bàbá mi pàtó fún mi yìí sì sọ fún mi jọ náà yìí pé súlẹ̀ àìṣe àfòmọ́ o òun lè má sí láyé mọ́ àfòmọ́ wà tí wọ́n pè láfòmọ́ bí igi bá dádó báyìí àfòmọ́ igi ọwọ́ àbàdé rẹ̀ kì í sara gi hun àfòmọ́ mi ìpagi yọ pagi hun náà àfòmọ́ náà máa jọba ó dà yìí sáfòmọ́ àwa náà ní gi tó léwé lérè àlepilẹ̀ mo fẹ́ ọmọ gbogbo nǹkan ṣe jẹ́ nítorí àbá sí mbẹ̀ mọ́ ó yé mi dáadáa gbogbo ilé tí mo kà yìí kò sí èyí tí ò dá sí mi lójú kò sí èyí tí ò yé mi kò sí èyí títàn rẹ̀ ò sí lórí mi o àmọ́ àfa mi. ilé ka sukure wa sukure mi yá dàbò ìbọn nílò yá èlòrí. Abunigini lórí anata yìí àtàwà sàlámà ilé ka sukure wa sukure mi yá dàbò ìbọn nílò yá. Clarification of history èmi ò ní gàgàdé pẹ̀lú fèsì ọ̀rọ̀ rárá àmọ́ tán gbọ́dọ̀ dàrú o